Ẹ kálẹ́ àkùṣẹ́ láti òwúrọ̀ ọ̀pọ̀ òkè á kú fi ìbùkún lọ́pọ̀lọpọ̀ kún iṣẹ́ wa. Ìròyìn ìrọ̀lẹ́ ni a mú wá sí ojú ìwòran yín. Peter Sangotoye ní orúkọ ti tèmi. Alákòóso fún ètò ìròyìn àti ọ̀rọ̀ ìtanijí Mohammed Idris ti fìdí ìpinnu ìjọba àpapọ̀ múlẹ̀ nípa ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ lágbàáyé láti túbọ̀ gbé agbára wọ ẹ̀ka ètò ìròyìn lórílẹ̀‐èdè yìí. Ọ̀rọ̀ yìí ló jẹyọ jáde lákòókò ìjíròrò tó ṣe pẹ̀lú àwọn ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ àti àwọn iléeṣẹ́ ìròyìn lákòókò ìpàdé wọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lágbàáyé ti ọdún yìí ní ìlú Las Vegas, Nevada ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣáájú ètò ìgbàlejò àjọ̀dún eré ìdárayá àpapọ̀ orílẹ̀-èdè yìí tí yóò wáyé lóṣù tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ògùn, gómìnà ìpínlẹ̀ yìí Dàpọ̀ Abíọ́dún ti fi ìdánilójú rẹ̀ hàn pé gbogbo ohun èlò tó yẹ ni yóò ti wà nílẹ̀ fún ìgbàlejò eré náà. Gómìnà sọ̀rọ̀ ìdánilójú yìí lẹ́yìn àbẹ̀wò tó ṣe sí pápá ìṣeré MKO Abiola àti ibùdó eré ìdárayá tí wọ́n fi sọrí Aláké tó wà ní ìlú Abẹ́òkúta. Akeem Jimoh jábọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí àkókò ń súnmọ́lé fún ètò ìdíje eré ìdárayá àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pè ní Gateway Games 2024, ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ pé òun kò ní fi ohunkóhun sílẹ̀ láìṣe láti rí i dájú pé wọ́n ṣe ìgbàlejò èyí tí ó lárinrin tí yóò sì yọrí sí rere. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ni yóò sọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tí ó ń ṣe àbẹ̀wò sí àwọn ibi tí iṣẹ́ ti ń lọ lọ́wọ́ fún ìpèsè àwọn ohun èlò tí wọ́n ó lò fún eré ìdíje ìdárayá náà. Gómìnà sọ pé ẹgbẹ̀rún 15 àwọn ènìyàn ní ìrètí wà wípé wọ́n ó wá sí Abẹ́òkúta ní àkókò tí àjọ̀dún eré ìdárayá náà bá ń lọ, èyí tí ó sọ wípé ìjọba ń gbìyànjú ó sì ń sa apá rẹ̀ láti rí i dájú pé gbogbo àwọn agbègbè ìgbafẹ́ ni wọ́n ó ṣe àtúnṣe rẹ̀ léyìí tí yóò mú ìgbádùn bá àwọn àlejò tí ó wá sí ìpínlẹ̀ Ògùn ní àkókò náà. Ó wá sọ pé iṣẹ́ àtúnṣe àwọn ohun èlò ìdárayá tí ó ń lọ lọ́wọ́ ti ń yọrí sí rere nítorí wípé àjọ tí ó ń ṣe kò kárí eré ìdárayá ní ilẹ̀ Áfíríkà, ìyẹn African Athletics Federation, yóò ṣe ìgbàlejò eré ìdárayá ní ọdún 2026 ní ìpínlẹ̀ Ògùn. Ìrètí ti wà pé èdè àìyedè tó ń wáyé láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti iléeṣẹ́ tó ń pèsè irin tútù lórílẹ̀‐èdè yìí látàrí bí wọ́n ṣe dá òṣìṣẹ́ iléeṣẹ́ náà kan dúró lẹ́nu iṣẹ́ Victor Ekpa. Ìrètí wà pé èdè àìyedè yìí yóò yanjú ní ìtùbínùbí ní báyìí tí ìgbìmọ̀ kan láti inú ẹgbẹ́ òṣìṣẹ́ àti iléeṣẹ́ náà ti di gbígbé kalẹ̀ láti fi eegun òtòlò yanjú ọ̀rọ̀ náà. Ibùdó tó wà fún ètò ẹ̀kọ́ nípa iṣẹ́ alukoro lórílẹ̀‐èdè yìí, the Nigeria Institute of Public Relations ẹ̀ka ti ìlú Àbújá ni wọ́n ti gbóríyìn fún akitiyan tó ń ṣe láti mú ìdàgbàsókè bá iṣẹ́ alukoro lórílẹ̀‐èdè yìí. Akọ̀wé àjọ olómìnira tó ń ṣètò ìdìbò lórílẹ̀‐èdè yìí INEC Rose Omua Oriara Anthony ló gbé òṣùbà káre fún ibùdó náà lásìkò àbẹ̀wò àwàlẹ́yìn rẹ̀ tí àjọ ọ̀hún ṣe sí ní ọ́fíìsì rẹ̀. Àjọ tó ń bójú tó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè yìí National Emergency Management Agency ti ń ṣiṣẹ́ papọ̀ báyìí pẹ̀lú àwọn àjọ kan láti máa ṣètò àdójútòfò fún àwọn tó bá lu ìjàmbá pàjáwìrì kí wọ́n bá lè tètè dìde padà lẹ́yìn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ òjijì bẹ́ẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Olùdarí àgbà àjọ náà Subaila Umar ló sọ̀rọ̀ náà níbi àpérò ọlọ́jọ́ kan tí àjọ náà ṣe lórí owó ìdójútòfò fún ẹni tó bá kàgbákò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè yìí. Ilyasu Aliu Yakubu
ló mú ìròyìn náà wá. Ibi tí a rí mọ́ fún ti àṣálẹ́ yìí ní ọjọ́ ajé ní kí ẹ tó darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn títí ọjọ́ ajé ọ̀hún. Ó dàárọ̀, oorun ìlà ó sùn. Are you desiring a future career in nursing science, law, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development, criminology and security studies, and other NUC-approved and accredited professional academic programs? If your UTME score 140 and above, then this information is for you. Admission for all these courses is currently ongoing at the Atiba University, Oyo, Nigeria's fastest growing and cost-effective private university. The university is located in the peaceful, serene and secure environment of Oyo Township in Oyo State, Nigeria. Hurry now, admission is in progress. Visit www.atibauniversity.edu.ng to apply or call any of these numbers: 081-034-94152, 080-385-79822. What are you waiting for? The future is now. Are you desiring a future career in nursing science, law, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development, criminology and security studies, and other NUC-approved and accredited professional academic programs? If your UTME score 140 and above, then this information is for you. Admission for all these courses is currently ongoing at the Atiba University, Oyo, Nigeria's fastest growing and cost-effective private university. The university is located in the peaceful, serene and secure environment of Oyo Township in Oyo State, Nigeria. Hurry now, admission is in progress. Visit www.atibauniversity.edu.ng to apply or call any of these numbers: 081-034-94152, 080-385-79822. What are you waiting for? The future is now. ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ Nta Ijebu Ode Aláràgbà yìí dá channel 63 àtúnwà lórí StarTime channel 103. bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní Nta Ijebu Ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní Nta Ijebu Ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí: 080-29-41-14-73 tàbí 080-28-29-23-20. Nta Ijebu Ode Aláràgbà yìí dání wá. ẹ jẹ́ a lọ sí Nta Ijebu Ode fún ìpolongo. ẹ̀yin onílé iṣẹ́ ńláńláńlá àti kéréje-kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ Nta Ijebu Ode Aláràgbà yìí dá channel 63 àtúnwà lórí StarTime channel 103. bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní Nta Ijebu Ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní Nta Ijebu Ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí: 080-29-41-14-73 tàbí 080-28-29-23-20. Nta Ijebu Ode Aláràgbà yìí dání wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
àtúntì gbèdé ètò yẹn tó wa àgbọ́yé ẹ̀sìn wa tí a mọ̀ sí àgbọ́yé Islam ó tún ti balẹ̀ bìbà sí iléeṣẹ́ wa Nta Ijebu Ode alábàáyídá tí a wà lórí StarTimes channel 103 the heritage station àgbọ́yé Islam. Lórí ètò yìí láti máa gbé ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan yẹ̀wò bíi kí ni ojúṣe mùsùlùmí láwùjọ, ẹ̀kọ́ láti bí a ṣe ń gbéyàwó, kí ni ipa ẹ̀sìn Islam, àwọn òkú tó di ẹ̀sìn Islam mú, àgbọ́yé nípa ogún pínpín, ẹ̀kọ́ nípa ìsìnkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbọ́yé Islam ṣùgbọ́n wà ní àṣà